Pomulero, pomulero, oh pomulero, pomulero, oh pomulero, pomulero, Sidi. The heroes of the Yoruba traveling theatre, the stories, the triumphs, the making of history. Seriki, Balógun, wàhálà ti bẹ́ o. Wọn ò dá máa wó pa o, wọ́n ti mú àwọn tá a rán lọ o. Irú wàhálà wo tún lè yí o? Oríṣiríṣi eré tẹlifíṣàn, eré rédíò, eré stéèjì, bámbám láti ṣe àkókò ní bùkátà ńgbà náà. Ọmọ sálé ìyá òbèrè ni àwọn òbí wọn ò fẹ́ ká ṣiṣẹ́ ọ̀hún gbà náà. Ṣùgbọ́n ńgbà wọn bá rí wa kò sí tí wọ́n fẹ́ torí kò já sówó kankan ń bà ní. Ṣùgbọ́n ayọ̀nù wa ni pé àṣà àwọn èèyàn ń rẹ́rìn wọ́n ń pàtẹ́wọ́ wọ́n ń pé à ń yọ lórí tẹlifíṣàn pé kinní kan ń gbòdì pé wọn ò bá wa wíwí mọ́ náà ni pé wọ́n àwọn mọ̀ ọ̀rọ̀ ọmọ yín lórí tẹlifíṣàn mélòó lọ́wọ́ ládùúgbò ńgbà náà wá gan ànílé á lọ wò ń bì kan ni wọ́n kàn mọ́ pé ara àwọn tó ń wò ẹjẹ́ lẹ́yìn wọn wọlé ẹjẹ́ lẹ́yìn wọn wọlé nígbà náà. So bá a ṣe ń ṣe títí tó fi di pé alókọ̀nù ìdùnnú pé aṣáàlókọ pé wọ́n ń pè wá ní kì í ṣe pé owó láàrin bẹ́ẹ̀ gbà náà àròwó ṣùgbọ́n à ń ní ìdùnnú pé à ń ṣe kínní wọ́n ń wò wá wọ́n ń rí wa ibẹ̀ la wà títí tí Sunny Adé fi dé láti Amẹ́ríkà pé ká wá sí side attraction sínú lórí stage orí àwọn tí wọ́n ṣe side attraction ní Amẹ́ríkà pé bí wọ́n bá play music díẹ̀ wọ́n á break wọ́n á ṣe attraction sí wọ́n á fi lọ Yínká Ẹ̀sọ́ his blessed memory torí ọ̀rẹ́ ni wọ́n jẹ́ nígbà yẹn pẹ̀lú Chief Yínká Ẹ̀sọ́ òun ló wá sọ fún Yínká Ẹ̀sọ́ pé Sunny Adé lè pé kan wá ṣe side show lórí stage ní Chief Yínká Ẹ̀sọ́ bá pè wá Jacob pápá ló lọ Adẹ́rùpọ̀kọ̀ ẹ wá mi o ṣé ẹ lè rí nǹkan kan ṣe bíi 10 minutes lórí stage Sunny Adé àwòrán wa lójú bẹ́ẹ̀ bá ní ká ṣe pé kinní kan bá ní ká lọ ro nǹkan tá a lè ṣe a wò pé ká mú obìnrin kan mọ́ra ká approach ẹ̀ ní orí stage kọ́kàn wà lábùkù ká pé a fẹ́ mú lọ agbo Sunny Adé kankan bá ṣe kinní yẹn gbà yẹn nìyẹn pé ẹ̀jẹ̀ àpè Kútẹ̀lú pé àbí Kútẹ̀lú náà máa sọ̀rọ̀ ilẹ̀ pé ṣerú rẹ náà wá lágbo Sunny pé kinní kankan àní ọ̀ká ló tó ń embarrass wa pé kinní kan be excuse me nǹkan kan àfi ìbò àwàdà bí wọ́n ṣe àpòsí obìnrin gbà náà la fi sí la bá ṣe kinní yẹn àwa rántí pé Sunny ń ta jìtá àwa náà ṣàkọrin pò ní orí stage ní kọ́mọ́kàn dry lásán ẹjẹ́ kèmí ó lọ design costume tí ó ṣe bí Sunny yẹn ìgbà náà ọ̀nà máa ń wọ oríṣiríṣi aṣọ costume bí agbẹ́jìtá ẹjẹ́ kèmí ó lọ ṣe jìtá tí a fi dẹmọ bí Sunny bí ò tiẹ̀ nẹ̀ná lórí a máa fọwọ́ dẹmọ rẹ̀ ìwọ ọmọ Jacob ìwọ ọmọ tabéèsì èmi ọmọ tẹ atẹ́nà lẹ́nu ẹ̀jẹ̀ kí pápá lolo ká gbé fèrè Fẹlá kọ lọ́rùn kó ọmọ pàpàpàpàpàpà bá ṣe wá fèrè táwọn oní tí a máa ń gbókù lù káàkiri tí ò lò mọ́ bá ṣe fi okùn kọ́ eléyìí àfikọ́ lọ́rùn èmi lọ gbẹ́ jìtá irọ́ ni pé ẹlẹ́rìí òun bẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni bá ṣe gbẹ́ jìtá nù bí Sunny Adé àjẹ́ kí Sunny gan ó rí
jìtá tí la gbé wá kàn fi aránṣọ fún la mo gbé wọ́n stage. O èmi gbé ìwà ẹ̀fọ́ ní máa ta ìlú tó lórí méjì ìgbà náà ètí sànẹ̀ ń ta olórí kan àgbélé Jacob lọ́wọ́ pápá ló gbé fèrè kọrùn ṣé sànni dẹ̀ ń kọrin pé ẹ̀sùn girigiri ẹ̀bọ mi o iwájú lọ́lọ́ kọ́ mi wà mí lọ ẹ̀yìn kan lọ́lọ́ kọ́ ń wà mí lọ mi ò mọ̀ yé o ọkọ̀ọ̀kọ̀ pọ̀ mi ò mọ̀ nígbà tó yíyá ló tó pé mo ti mọ̀ o àwọn arí pé káwọ̀ yí orin rẹ̀ ká má kọ́ bó ṣe kọ́ mo bá lọ kọ̀ǹpóòsì orin yẹn ẹ tètè ro fọ́ o ewédú ni Maami ó ṣe lọ́la ẹ̀fọ́ kọ́ ni Maami ó ṣe lọ́la mo ti dandan dẹ́lẹ̀ pẹ́rẹ́rẹ́rẹ́ ti dandan dídì pẹ́rẹ́rẹ́rẹ́ ti dín ẹ bá wá fùfú àbí wọ́n ṣe ń pín rẹ́rẹ́rẹ́rẹ́ tẹ́rẹ́rẹ́rẹ́ ti dín bá a ṣe ń fẹnu ṣe ẹ́ńjìnì ń gbé jáde àwọn onílù olómele wọ́n bá ń bá kélé wọ́n bá fàtàsí ní ìgbé bá sọ pé tọ́ka ló gbìgbó ẹlẹ́sẹ̀ kan èmi ó ṣe kúrúkúrú Jacob náà ó jọ pẹ̀lú olókùn ẹran rẹ̀ kúńtà rẹ̀ níta fókù òkú gbà bá a ṣe bẹ̀rẹ̀ ṣáìṣì olọ́dà King Sunny Adé nìyẹn Sunny náà láìpẹ́ ó tún padà wá ẹ̀tún ó máa ń pè yín. ọwọ́ wa ń búùkù wa àwọn ọ̀gá wa ń gbowó booking àwa ń ṣeré owó tí wọ́n bá dábò wá lórí stéèjì àná wọn ó tún sà wọn ó fún wa ní ìwọ̀nba tí àkú níyàwó àbí mọ̀ngbà náà ronú pé nǹkan kan ṣe bá a ṣe tọ́ gbogbo West African tour pẹ̀lú King Sunny Adé nìyẹn. Olúwa gbógun tàwọn tó ń gbógun tì mí. Fìjà fún àwọn tó ń bá mi jà. Fi ìjà fún àwọn tó ń bá mi jà. Ṣèbí ọjọ́ kan ṣoṣo péré ló kù. Ṣèbí ọjọ́ kan ṣoṣo péré ló kù. Mo ní ṣe bọ́jọ́ kan ṣoṣo ló kù. Bẹ́ẹ̀ ni alàgbà ọjọ́ kan náà ló kù. Ẹ wo gbogbo bẹ ṣe ń bọ̀ àti ìgbésẹ̀ tẹ́ gbé láti ibi tẹ́ ti bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀ ó dàbí ẹni pé onítíátà tó bá fẹ́ jẹ́ pé ó ti dépò àkọ́kọ́ dọ́gbọ́n ṣe fíìmù kan. Bẹ́ẹ̀ ni. Nítorí ẹ̀ gbogbo yẹn bí ọ̀wẹ̀ ṣáà níṣẹ́ yẹn. ọ̀wẹ̀ ni. Ṣàlàyé bí báwo lẹ ṣe máa ń kọ́ra ìwà yìí. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó dàbí pé fíìmù yẹn ó mú àsopọ̀ àjọṣepọ̀ wá sí ara àwa òṣèré because ìgbà tá à ń ṣeré oníṣe lórí orí ìtàgé káàkiri súnmọ́ra bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ à ń sọ̀rẹ́ ara wa bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ torí pé bá a bá tiẹ̀ ń ṣe rìhásà gan a kì í fẹ́ kí ọmọ gúùpù míì kan wá wo rìhásà wa bíi pé yóò lọ jí eré wa ṣe tàbí kó jí àìdíà wa lò so kò jẹ́ kí a súnmọ́ra dáadáa nígbà náà àlàyé mi ò yé yín ṣùgbọ́n nígbà tí eré sinimá bẹ̀rẹ̀ kì í ṣe gúrùpù kan nìkan ló lè dá sinimá sí ó ti dé àjọṣe papọ̀ kí wọ́n pe Táyé kan pe Kẹ́hìndé ta lọ́mọ jójó tó dáa ta lọ́mọ lùlù tó sunwọ̀n tó yẹ pé kì í ṣe pé ta ṣẹ̀ṣẹ̀ máa kọ́ra wa ń bẹ̀ ni bá tiẹ̀ kọ́ra wa bẹ́ẹ̀ yóò ti jẹ́ professional tó ti mọ̀ nípa kíní yẹn dáadáa n tó jẹ́ kí àjọṣepọ̀ kó wá sinimá ló jẹ́ kó wá sí àárín àwa òṣèré ló fi di pé wọ́n ń pè wá ibi tí wọ́n bá ti fẹ́ entertain nígbà yẹn Adélọ́fà pé àwa Jesters International pé eré ti kéré pàtí ká wá kọrin ká wá lùlù nígbà wá di pé àsúnmọ́ra wa à ń jọ ń gbélé ní oṣù kan oṣù méjì tá fi ṣe kinní kan kinní ń wà ń dùn bí ìgbà tí pé ká mọ́ tù ká mọ́ experience yẹn ó tún wá ń gorí ara wọn á tún wá wo ẹ̀yin tẹ́ ń yà wá ní kámẹ́rà bí tẹ́ ń bíldì ọ̀tọ̀ ni àwọn tí wọ́n bíldì ilé ọ̀tọ̀ ní stage ọ̀tọ̀ ni tí ó tún yàtọ̀ fún táwọn kátàsọ sórí ìtàgé ká lò experience yẹn wá ń gbọ́nra wọn ó yàtọ̀ sí tẹlifíṣàn pátákó wọn kàn tá a fún wọn wọlé jáde lé ojú kan náà láàrin yàrá pálọ̀ kan náà tí ó yàtọ̀ reality ni wọ́n ń fẹ́ wò lórí fíìmù
jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ jẹ́ ká wò náà gbogbo tí o ti lò lẹ́nu iṣẹ́ yìí tá a bá ṣírò ẹ̀ á tó ọdún mélòó. ó ti lé ní 50 ọdún tí ọmọ ti sáńlé tí ìyá òbèrè. ṣùgbọ́n ká dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ náà. ọpẹ́ ní f'Olódùmarè. ó fún yàn lókìkí. ó fún wa lókìkí o. òkìkí tí olówó fẹ́ fowó rà ó wà tí wọn ò rí tán fowó tí wọ́n ń wá Ọlọ́run dẹ̀ fún àwa lórí iṣẹ́ ọwọ́ wa. kí ni ìmọ̀ràn tó lè fún àwọn tó ń bọ̀ lẹ́yìn tí wọ́n dẹ̀ ti ń ṣeré lọ báyìí? well ìmọ̀ràn kan ò sí o bí ò sí àforítì o because mo ń sọ lọ́rọ̀ lẹ́ẹ̀kan pé kì í ṣe owó làwa ń wá nígbà tá a bẹ̀rẹ̀ iyì ibẹ̀ pẹ̀lú tó ń wù wá làwa ń lé lóde ìsìn àwọn ọmọ wa wọn ò lé iṣẹ́ mọ́ owó náà ń lé kódà ẹlòmíì ó lọ sí ọ̀dọ̀ àwọn adáǹṣe àbí aládùúgbò kan àbò ní Islam kan pé láti lọ pé kán bọ̀n tètè ṣe nǹkan kan tí yóò jò kíkì àwọn kan tí wọ́n fi mọ́ àwọn tí wọ́n máa fi pariwo ẹni tó lọ́wọ́ bá pariwo ẹ̀ yọ pariwo ẹni tó bá yàn látọ̀run wà kò sí nǹkan kan lẹ́yìn kádàrá àti àyànmọ́ tó lọ́wọ́ bá kan mọ́ yẹn a máa wá bẹ́ẹ̀ lóòótọ́ o wọ́n á máa rí ṣe o ṣùgbọ́n indọ́sítírì eré yìí wọn ẹnìkan ò rí tẹ́nìkan rò pé àbí ní í ṣe ẹnìkan. adọ́pọ̀pọ̀ ẹ̀kọ́ rere ṣe mo dúpẹ́ o. láyé òní rẹ̀yìn. àmín o. ìgbéyìnwó ọba tó kù ìgbéga ìgbéga náà àlàáfíà ẹ máa jẹ. àmín. ẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. àlámọ̀ àmín. gbogbo ohun tí ẹ máa fi lò gbà ọlọ́run á fún yín. àmín náà yára. àti gbogbo àwọn ọmọ yín àti gbogbo nǹkan tẹ́ ẹ ní ọlọ́run á ṣe àlékún fún ẹni wọn. àmín náà kò fẹ́ yẹ kó. ẹ ṣé o inú mi dùn láti rí yín o àjọṣe wa ò ní bàjẹ́ o ẹ ṣé mo dúpẹ́ iléeṣẹ́ yín á máa gbèrú sí ni o ẹ ní dẹni ẹ̀yìn o ẹ ní dẹni ìgbàgbé o ẹ ṣé o ibi tẹ́ ẹ ti ń bá bọ̀ ibi tẹ́ ẹ bá dé ẹ tún bá jù báyìí lọ a dúpẹ́ o thank you very much.